Aláròyé máa wí o. Wọ́n ti mú babaláwo yìí, iṣẹ́ ìjínigbé lòun àtàwọn ẹmẹ̀wà rẹ̀ ń ṣe. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè Uru, Abagana nípínlẹ̀ Anambra ni afurasí ọ̀daràn babaláwo kan Maduachukwu Ikechukwu Okafor ẹni 30 ọdún àti ọ̀rẹ́ rẹ̀ Nweze Chinedu ẹni ọdún 38 wà báyìí. Wọ́n ran àwọn ọlọ́pàá agbègbè náà lọ́wọ́ nínú ìwádìí wọn láti rí àwọn ẹlẹgbẹ́ wọn méjì kan, Sunday Iwakanze ẹni 30 ọdún àti Supluchukwu Nweze ẹni 30 ọdún mú. Aláròyé gbọ́ pé gbajúmọ̀ babaláwo ni afurasí ọ̀daràn náà tó ń gbé lágbègbè Uru nílùú Abagana táwọn aráàlú sì mọ̀ dáadáa, ṣùgbọ́n wọn kò mọ̀ pé ó mú iṣẹ́ ìjínigbé mọ́ iṣẹ́ tó ń ṣe. Ọjọ́ 22 oṣù kọkànlá ọdún yìí ni wọ́n jí aráàlú kan gbé lẹ́gbẹ̀ẹ́ iléèwé girama kan tí wọ́n ń pè ní Abagana Girls Secondary School tó wà lágbègbè Abagana. Lẹ́yìn tó ti gba gbogbo ẹrù ọwọ́ rẹ̀ tán náà gbé lọ sọ́dọ̀ babaláwo náà tí wọ́n sì so onítọ̀hún mọ́ ojúbọ babaláwo yìí, ṣùgbọ́n orí tó máa kó onítọ̀hún yọ ló jẹ́ kó bọ́mọ wọn lọ́wọ́. Lẹ́yìn èyí làwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, wọ́n sì padà fọwọ́ òfin mú babaláwo náà àti ọ̀rẹ́ rẹ̀ tóun náà jẹ́ ajínigbé kan náà lójúbọ babaláwo ọ̀hún. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà SP Kenga Tokochukwu tó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fún àwọn oníròyìn lọ́jọ́ 22 oṣù kọkànlá ọdún yìí sọ pé àwọn ń ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ náà lọ́wọ́. Ó lọ́jọ́ ti pẹ́ díẹ̀ táwọn ti ń wá afurasí ọ̀daràn náà kó tó di pé ọwọ́ àwọn tẹ̀ láìpẹ́ yìí, ìyẹn lẹ́yìn tí ẹni tí wọ́n jí gbé sá mọ́ wọn lọ́wọ́. Ó ní àwọn máa ṣèwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún táwọn sì máa fojú àwọn afurasí ọ̀daràn náà balẹ̀-ẹjọ́ lẹ́yìn táwọn bá ti rí àwọn méjì náà gbámú tán. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.